bíbí rẹ̀ kò ṣe fowó rà. Ìwà rere lẹ̀ṣọ́ ènìyàn. Òkun ayé tó bá jà kò ṣe é sọ. Obìnrin láyé èsì rẹ̀ omi tá a padà sórí dandan ilẹ̀ ló pọ̀. Sọ́ọ̀lẹ̀ ló ń jẹ́ kò dẹ̀ fún mi rárá. Ìgárá ọlọ́ṣà ló sọ ní lídà o. Ṣọ́ra ṣe kó má lọ dàbí òkété tó dégbà látẹ̀tàn tó káwọ́ sórí tètè. Àìdá ò pé méjì, àìdá ló ń jẹ́ ohun ọ̀dà jáwọ́ nínú àwọn tí kò yọ. Desire bíbí rẹ̀ kò ṣe fowó rà. Ìwà rere lẹ̀ṣọ́ ènìyàn. Òkun ayé tó bá jà kò ṣe é sọ. Obìnrin láyé Desire omi tá a padà sórí dandan ilẹ̀ ló pọ̀. Desire bíbí rẹ̀ kò ṣe fowó rà. What? Ìwà rere lẹ̀ṣọ́ ènìyàn. Ha! Oh, guys, you need to escape again. Kò sí wàhálà. Ọjọ́ mi ọjọ́ rẹ̀. Let's go. Bíbí rẹ̀ kò ṣe fowó rà. Ìwà rere lẹ̀ṣọ́ ènìyàn. Òkun ayé tó bá jà kò ṣe é sọ. Inú mi dùn gidi gan-an ni nítorí pé mi ò lérò pé irú ọjọ́ yẹn lè wáyé. Ọpẹ́lọpẹ́ etí tó ń bu ẹwà kún orí. Ká dúpẹ́ lọ́wọ́ ètè tó bu àṣírí eyín. Ọpẹ́lọpẹ́ ìwọ pẹ̀lú mi tó bu ẹwà kún èmi dẹ̀yìndé tó jẹ́ kó ṣeé ṣe fún mi láti fi ẹ́ ṣàyà. I love you so much. I love you too. Kó wá bá mi sọ fún gbogbo àwọn abẹ́lẹ́jà yàn pé kí wọ́n wá bí gbà o. Láti gbà o. Kọ́ lọ wá bí gbà o. Ó tẹ̀ sí wá bí yí sí. Ó bẹ̀ tà. Handset náà pé ó ní mú dání gbà ó rìn fún ẹ màmá rìn wá wà ń ta wà fi fún sílẹ̀ mi. Bẹ́ẹ̀ ó dẹ̀ lè jẹ́ David. Hello David, kí ló dé, kí ni mo ṣe fún ẹ? Kí lẹ ṣe mi? Ó pè mí láti jọjọ́ yìí. Mo tún wá ń pè ẹ́ nìyẹn, o refuse láti pick calls mi. O tún wá return calls mi padà, kí ló dé? What is wrong with you? Why are you doing this to me? Kí ló dé, kí ni mo ṣe fún ẹ? Àti wípé gan pàpà ìgbà wo ló bẹ̀rẹ̀ gbogbo pálapàla yìí? Tell me. Kí ló ṣẹlẹ̀? Hello? Desire, please now, Desire.
ìgbéyàwó wà lára tó dáa jù láyé yìí ṣorí láti jẹ́ tata àti wed yẹn ṣe nínú mi kàn dùn ṣe ṣé kí n ṣàṣe pé àwọn èèyàn yín kankan pè pé à satisfy wọn. kí ló ń sọ yìí gbogbo àwọn ọ̀rẹ́ mi ló pè mí lórí fóònù tó bẹ̀rẹ̀ sí ní sun ẹkún lórí fóònù máa gbé kí ló dé kí ló ń pa yín lẹ́kún wọn láwọn ò lè imagine bí wedding yẹn bó ṣe rí wọn ló yẹ wá gan-an ni wo iṣẹ́ kò ṣàdúrà fún wọn ní pé wọ́n lọ́wọ́ aṣẹ́ tí wọ́n náà láyà tàlàfíà. sórí obìnrin sọ̀wánù wọn láwọn ò lórí ọkọ ìwà ni tí wọ́n bá lè ní irú ìwà tí wọ́n ní yìí ó di dandan káwọn náà rọ́kọ fẹ́ díẹ̀ ọ̀rọ̀ kan tiẹ̀ wá ṣe bí ọ̀rọ̀ tí mo fẹ́ sọ fún ẹ ǹjẹ́ o mọ̀ pé mo rí pé ìyàwó gidi ni ẹ o máa ń tijú ó dẹ̀ dáa o sórí láti jẹ́ tata ti wà nulẹ̀ fàkàfìkì gbogbogbò mo ti fẹ́ pa ẹ́. ìṣẹ́jú ṣé kì í ṣe pé ó ti rẹ̀ báyìí tó fẹ́ sọ tó ń tijú. gbẹ̀mí mi bíi ti báwo bí ìgbà gbogbo yín tí mo mọ̀ jẹ́ dé ni kò rẹ̀ mí o tó bá ń gbọ́ ẹṣin inú ìwé òun ló ń ké sí sórí gbogbo fàkàfòkò yẹn lára gbogbo body tin ọkùnrin choice mi ni mi fi ṣeré láyé mi rí ṣé o mọ̀ pé nǹkan burúkú ni wọ́n ní nǹkan tá a bá gbé sílẹ̀ báyìí òun lẹni ewúrẹ́ máa ń tó tí bá satisfy ẹ to your own taste ò ní wò ta láéláé kọ́ máa nà sí ẹ̀gàn wọ́n máa wò wọ́n níwò pé ẹ̀yìn ibi tí ìyàwó mi wà. ṣòro yé mi wá kí n ṣe pé ká má tiẹ̀ sí mi rárá ó mọ̀ like today nsìn we've just been on it since morning mo rò pé wà nídìí sinmi kí olú ẹ má lọ gbẹ̀mí. ṣé mo complain fún ẹ kó ti rẹ̀ mí ni ìwọ tó kí mo tẹ̀ ṣe ń expect pé kó sọ fún mi pé oyè fẹ́ ṣe sí. ìyẹn kéré but ó possible kò ti rẹ̀ kó máa wò pé gbogbo nǹkan ló fẹ́ fi satisfy ọkọ ẹ̀ ó jẹ́ kí n sọ fún ẹ èmi wò pé ó yẹ ká sinmi díẹ̀ láti jẹta. òun wọ̀n mi. lọ́ọ̀bì kankan. ìwà sinmi bíi ti báwo lọ́ọ̀ máa ní ṣe é bẹ́ẹ̀. o gbọ́dọ̀ ṣiṣẹ́ ọkùnrin lórí mi ṣé o mọ̀ káàṣọ ni mo lọ́wọ́ ni a gbọ́dọ̀ dẹ̀gbẹ́ jáde ẹgbẹ́ wọn la máa mú bọ́tà èmi yẹn expect kó sọ fún mi pé bó ṣe wà yìí ń ta ẹ o fẹ́ jẹun o kó lè jẹun kó ní strength kó tún lè bẹ̀rẹ̀ kí ní tà ń sọ yìí. o ní point ikùn nìkan gangan ló empty ẹ̀jẹ̀ gan ti fẹ́ máa empty báyìí òun òun ṣe gbogbo ẹ̀ ní kọjúkọjú tó jẹ́ pé títí láéláé lèmi àti ẹ̀ fẹ́ra fún àjọ máa wà 30 years 40 years 50 years even gan jù bẹ́ẹ̀ lọ kí wàá la fẹ́ kánjú jẹ́ tán kí la fẹ́ kánjú para wa fún wàá kàn gbó ni wàá gbó lójijì èmi ò dẹ̀ fẹ́ kíyàwó tèmi gbó. ìwọ fi history lẹ̀ bí mo ṣe wà ní olè kù sórí nǹkan tó ń ṣe fún mi ohun kó ló máa jẹ́ kí gbogbo mi kó máa strong. ẹni tí wọ́n ò bá gbó èmi lè gbó. ẹ̀kan ní ìwò ìyàwó ìjẹta ó ṣe wá gbó báyìí. ǹjẹ́ kan sọ bẹ́ẹ̀ kò sí èyí tó kọ ẹ̀jẹ̀ sọ bẹ́ẹ̀. gbogbo wọn mi. ọmọ kan tó ṣẹlẹ̀ a máa ṣe yẹ ká tiẹ̀ ṣe sùn díẹ̀. a lè sùn bí a fẹ́ sùn fún. oorun ti ń kùn mí. ohun ò lè kùn ẹ jẹ́ ká ṣe nǹkan tá a fẹ́ ṣe bó jẹ́ sọ̀kọ̀ fún ẹ gbogbo nǹkan tí wọ́n ń kà kún ìkò ní mí nínú tó bá yẹ bá broad ló wà nǹkan. nígbà tá a dẹ̀ sí bẹ́ẹ̀ kan. jẹ́ ká ṣe nǹkan tá a fẹ́ ṣe àbúrò mọ́ yẹ kí n kanra mọ́ ẹ o. òyì tẹ fẹ́ wá ṣe ó fẹ́ wá ṣe níbi òyì jẹ. ẹ bọ̀ kí ni gbogbo kàtìkàtì yín sìn. pé ká sùn díẹ̀ ni. gbogbo eléyìí tó ń bẹ mi try mi ò láìkẹ́ o kò mọ̀ nǹkan tó ń ṣe ṣé mi nílé sọ fún pé mo fẹ́ nǹkan kò fún mi ni ó ga fún ẹ ó jọ torí tọ́lọ́. kí ló tún fẹ́ báyìí. ó ṣàtẹ̀ fi mí lẹ̀ bá ṣe wọn ni kò ṣiṣẹ́ rẹ̀. pẹ̀lú mi tó ti ń bínú. mílẹ̀. má bí óyá má bí òkè jẹ́ kí n ká. I'm not asking for too much. Gbogbo kí ló rò kó ń sọ yìí náà. Jọ ṣó fẹ́ pa mí ni kí ló dé èlò ni mò ń gbà ṣó fẹ́ kí n kú ni kí ló ṣẹlẹ̀ gan-an o ti sọ kíní o ti sọ dóúnjẹ kí lẹ́yìn ṣe oúnjẹ lọ́dọ̀ tèmi o let me tell you kí n ṣe oúnjẹ lọ́dọ̀ tèmi mo dé káyìdé lánàá o ti sọ pé welcome o kíní kan o ti sáré gbèlú mi lára ṣó fẹ́ pa mí ni ó yá máa bọ̀ ó yá máa bọ̀ kí ló dé ṣó fi ṣe ẹ ni má pa mí o ni mo sọ fún ẹ you have to be contented ká tó sùn lánàá o force mi náà ni
mo dẹ̀ tún ṣe try best mi láti satisfy ẹ̀ gbà tó tún máa dàárọ̀ tó ti jí mi pẹ́pẹ́pẹ́ ó yá bébì ó tún ti yá mo tún ti ṣe yẹn náà kí n tún máa wá lọ bí iṣẹ́ ìṣe ó tún ti fẹ́ dá mi dúró lórí kíni. ṣé ìwọ náà ṣe dáadáa ni. tí ìwọ bá ṣe dáadáa tó tẹ kan lẹ̀ sójú ẹ̀ gangan ṣé mo máa dẹ́ láàmú ni mi ní disturb ẹ̀ but tí yóò bá sọ pé kó tẹ̀ gbára dúró báyìí wọ́n náà máa complain bitterly ní bá ti ṣe ẹ̀kọ́ báyìí ó kàn máa abandon èèyàn síbẹ̀ for nothing. jọ ṣé ojú ẹ pé méjì ni ojú ẹ̀mí ìwo ló tún wá káàkiri ibo ni ké mi ò lè para mi o mo ti sọ fún ẹ at least ńgbà tá a kọ́kọ́ pàdé ara wa bí o ti ẹ̀ ju oṣù bíi mélòó kan a sì jọ rìn díẹ̀ náà tí o bá tẹ́ ẹ lọ́rùn ìwà tí mo nǹkan tó máa ṣe sí nǹkan téèyàn bá nílé èèyàn fi ń báyàwó ẹ̀ ṣeré o ti gbọ́ ntí n bá ní mi lè lọ rẹ́ǹtì ń bò mí. And at the same time I'm still doing my best. nǹkan tí mo sọ náà kọ́ nìyẹn mi ò sọ pé o ò try ọkùnrin ní bó ti ṣe márùn-ún ló fẹ́ lọ lólẹ́kan náà kí wọ́n mọ̀ pé ó wà lọ́nà. ó ti yé ọmọ kan tó ṣẹlẹ̀ ẹni tó fẹ́ padà wá you want me to just live my life and die like a chicken abi just like die like a fowl just because of what kí ló dé adìyẹ ló máa ṣe gírrrr ó ti mú wọn gùn a ṣe gírrrr ó ti mú wọn gùn tèmi ò rí bẹ́ẹ̀ going to work. tí o lè rí bẹ́ẹ̀ pàtó pé ó níbi tó ń nà sí ibi ìbá náà ló ti máa dé wá bá mi nígbà fún ẹ wàá rí mi wò rubbish. ṣé wàá ok ṣe rí gbogbo àwọn ṣẹ́ẹ̀tì ẹ fi starch sí gbogbo ẹ̀ ṣé wàá rí jean ẹ má máa tẹ́ bá ti ń lọ ẹ má máa fi gator sí mọ́ ṣe gbọ́ ọkọ mi ò like ẹ̀ èmi náà dẹ̀ like ẹ̀ wọ́n á jẹ́ kó look like àwọn bàbá yẹn. Jerry, ọ̀rọ̀ gator yẹn. It all depends on customer's choice. On me, man, like I feel gator sashay wọn. But this is time to complain. I promise we'll do something about that. And I'm at personally handle it for you. I'll work on that personally. I'll make sure I promise I'll give you total satisfaction in this. Yeah. Yeah. I'm good to go. All right, man. Excuse me, please. Desiree, irresponsible officer. Well, gbogbo náà lè mọ̀ pé Desiree kọjá ẹni tí akọ̀lẹ̀ abandon bẹ́ẹ̀ àbí mo parọ́. Gbogbo akitiyan ẹ̀ láàrin wa ń bí gbogbo alámọ̀. She's always on top of her assignments. Ìyẹn túmọ̀ sí wípé a gbọ́dọ̀ gbìyànjú káwa náà ká wo nǹkan tá lè ṣe sí ohun tó ń ṣe as an organization. Is that clear? Yes, sir. Bó ṣe yẹ kó rí ni àbí kí lẹ́rò? Bẹ́ẹ̀ni, sir. Sir, really appreciate your effort, sir. Tó bá jẹ́ pé àwọn ọ̀gá mi ni wọn ò tẹ̀ ní wo bí tó wà rárá. Àbí? Bẹ́ẹ̀ni. Àwọn èèyàn wà human tó nìyẹn aláti wo bí tó wà. Bẹ́ẹ̀ni, sir. Àkọ́ sir. Iṣẹ́ tí inspector Desiree fi sílẹ̀, how do you continue about it, sir? A máa wá ní dá máa hand over fún mi. Bó tilẹ̀ jẹ́ pé nínú èrò tèmi ṣe ló wù mí kó dóun ló parí ẹ̀ but Ọlọ́run ló mọ gbogbo ṣíṣe so màá ronú sí màá wọ ẹ̀ tó máa ṣe é. Is that okay? Yes. Sure, sir. Ara rẹ̀ yín ti ń balẹ̀ ó ń response treatment dáadáa. Bọ̀ ẹ mọ nǹkan tẹ́ máa bá mi ṣe ṣe rí àwọn nǹkan tó ṣẹlẹ̀ sí wọn in the past few months ẹ máa bá mi bá wọn sọ̀rọ̀ lórí ẹ̀ dáadáa so that ó máa lè help wọn. Mo dẹ̀ ń bá sọ̀rọ̀ mo máa ń bá sọ̀rọ̀ kọ́lọ́run jẹ́ ògbọ́ ni. Ẹ túbọ̀ máa bá sọ ní gbìyànjú yóò tó nìyẹn ṣe ṣàmọ̀ pé òjò kọ́ la fi ń bọ́ ọmọ tó rò. Ìyàtọ̀ ṣáà ti ń wà dáadáa. Ṣe rí ó máa wà okay máa tún kọ àwọn oògùn kan fún yín sìn ẹ tún máa lò ó mọ́ ṣe ti gbọ́ ó máa wà okay like I said she will be fine. And why not?
All right, take care. Yes, ẹ má gbàgbé o. All right. Desire, bíbí rẹ̀ kò ṣe fowó rà. Ìwà rere lẹ̀ṣọ́ ènìyàn. Òkun ayé tó bá jà kò ṣe sọ. Obìnrin láyé. Hello, buddy. Okay. Ẹ ti wà lọ́nà ọbẹ̀. Time on ká pàdé ńbẹ̀. It's 9 now. 9 on ká pàdé ńbẹ̀. Yeah, I'm meeting them at commence ní 10. Èmi náà ti wà lọ́nà. Irọ́. Oh my God. Ó tọ́ mà ní ọwọ́ mi ní fáìlì yẹn wà. Oh shit. Mo gbàgbé ẹ̀ sílé ní báyìí. Okay, ọmọ kan tó ṣẹlẹ̀ má padà lọ sílé nsìn. Má lọ get ẹ̀. Yeah. I have to turn back nìyẹn. All right, ẹ̀yẹn máa lọ bẹ̀, ẹ máa lọ bẹ̀, má bá yín bẹ̀ nsìn. In no time, má bá yín bẹ̀. All right. Security dẹ̀ ni wọ̀nyí. Security dẹ̀ ni wọ̀nyí pé ra iṣẹ́ wọ̀nyí ni mo fi ṣọ́lé ẹgbàá mi. Àtàárọ̀ tí mo ti dé tí mo ti hàn ta ò ṣí gate. Tí mo fi ṣí gate kékeré tó ṣí ilẹ̀ gbaláwú. Mo wọlé mo tún rí ẹ tó ń sọ ohun kú bíbá ẹ̀. Dìde ọkọ mi ti dé. Tí mo fi drive wọlé tí mo ṣí gbogbo gate sílẹ̀ tí mo fi padà wá ti gate ó jí. Ọ̀gá ẹ má bínú mo lọ ṣọ́ọ̀rù lánàá ni. Ó lọ ṣọ́ọ̀rù
gbà mí ṣé security lọ ṣọ́ọ̀rù ni. a ní kò dìde má kó bá mi. Ibo ni mo fẹ́ dìde lọ báyìí? mo lò lè dìde gbà àfẹ́ dà a ní kó má bọ́ má kó bá mi. a ní kó bẹ̀rẹ̀ sájẹ̀dẹ̀ yẹn. Abẹ́go. kò dárò ẹbí. Wọ́n bí ó tight. Èmi bá mi. a ní kó wọnú bẹ̀ náà. o ti rí o ti tóbi jù o ti tóbi jù. Pẹ̀lú bá wọn sálẹ̀. Ẹ lọ explain fún wọn sálẹ̀. Ọlọ́run mà ló ṣọ́yàn kẹ ó jẹ́ kí n sọ kíní kan fún ẹ téèyàn bá fi ewúrẹ́ ṣọ́ ilé ṣé kò bẹ́tà jù wọ́ yìí lọ sọ fún mi náà ṣé kò bẹ́tà jù ẹ lọ tí nǹkan kan bá sọ nínú ilé mi gbọ́ mi dáadáa tí nǹkan kan bá fi lè ever sọ nínú ilé mi fúnra ńlá mi ni màá hand over fọlọ́pàá. Kí ló dé tó sáyé wálé? In fact, mo ti fẹ́ dé ibi tí mo ń lọ bí wọ́n ṣe pè mí nìyẹn o ní believe pé mo gbàgbé file tó yẹ kí n mú dání fún meeting tá n lọ fún and without that file meeting yẹn ò lè wá fruitful. bó ló wá gbàgbé ẹ̀sìn? Ìgbà tí mo mú wálé náà àbí jẹta mo lò ń bí báyìí but I think I left it in the bedroom. ó mọ nǹkan tó máa ṣẹlẹ̀ ìwọ jókòó jẹ́ kí n lọ bẹ̀ wò nínú room. má jẹ́ kí n tún máa dà ẹ́ láàmú mo mọ ibi tó máa wà. tó máa rọ yóò lè mọ ibi tí mo fi. ó ṣe jẹ́ kí mi kí n kàn lọ bẹ́ẹ̀ mú lókè bẹ́ẹ̀ yẹn kí inú ló máa wà. má wọrí ṣùgbọ́n èmi náà ṣe ń ṣe wàhálà èmi náà mọ̀ pé wọn náà máa ń ṣe wàhálà nílé mi ò lè fi iṣẹ́ tèmi dà ẹ́ láàmú má wọrí. jẹ́ kí n lọ mú un. má wọrí olùrànlọ́wọ́ la jẹ́ fúnra wa àìná wàá mo lè lọ mú èmi ni mo lè lọ mú. Is there anything the matter? I'm not there. Are you okay? Yes, I'm fine. Mo mọ bí mo ṣe máa lọ sókè tí mo máa mú kí ní ìyẹn tí gbogbo ẹ̀ máa bẹ̀ ṣe é. Olúwa fi sí. Ó gbé kúrò níbẹ̀ ṣá. No, mi rí fáì kan fún mi. Olúwa fi sí. Kí lélẹ̀? Kí ni substance? Ó yá bẹ̀rẹ̀ kó mu. Pick this substance up. Pick it up. Kí lélẹ̀? Kí ni gbogbo? Ṣebí condom ni. Nínú ilé mi. Ìbọn ló lò fún mi lálẹ́ àná. Èmi àti àjọ lò for what reason? Lo condom pẹ̀lú ẹ lánàá. Èmi àti àjọ lò orú ẹ̀rí ni. Kí ló sọ lẹ́nu tí etí ò lè gbọ́ ìnà ọ́? Ṣé mi tó jẹ́ pé ńgbà tí máa dé ó ti rẹ̀ mí mi tí ẹ lè jẹun mo sùn lọ? Ṣé mo fọwọ́ kọ́ ẹ lánàá ni? Má bínú. Ṣé ìwà àtẹ̀yàn kan ń jà tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni kó tó wọlé? Ìgbà tí mo lọ sí hospital lánàá ni wọ́n fún mi ní condom. Dé máa wò ó. Tóbi tiẹ̀ ni mo ṣe ṣe gbogbo nǹkan tí mo ṣe. Nǹkan kan ló fẹ́ pa mí. Hospital ló ti gbà. But I'm not cut out for that. Imagine. Oh, shit. Yes, I need to move immediately. Okay. Oh, sorry, Jen, sorry. Inú fẹ́ máa lọ mi ni màá sáré lò. Jẹ́ kí wọ́n lú ẹ̀ jẹ́ kí sáré ṣe ṣe kí ni tó mọ nǹkan tó ń sọ ṣá. bí ti báwo. Tí mo ní mo sọ fún ẹ pé mo lọ meeting o ní kí n sáré ṣe kí ni. Please let me use the toilet and leave.
Wọ́n ti di pé ẹ̀mejì péré ni. Ẹ̀mí kíni? Ó yá má wọrí. Ó ti yé mi. Jẹ́ kí n sáré máa lọ, máa lu toilet lọ. Dúró! Tony, a ní kó má bínú sẹ́. Ṣórí nǹkan tó ṣẹlẹ̀ ńjọ́ yẹn kò tún ní repeat rẹ̀ mọ́. Mo ti gbọ́ ẹ, you just trust me. Ó mọ nǹkan tí mo lè ṣe náà. Ìgbà ló máa ń ríra báyìí. Darling. Àlàáfíà mo ṣáà. Kí ló bá mi rà? Ìyàwó mi. Sórí mi ò fẹ́ kí ìjà máa ṣẹlẹ̀ láàrin èmi àti ẹ mọ́ lórí nǹkan tí ó tó nǹkan. Èmi náà ti rí i pé o lẹ́ṣẹ̀ nínú ọ̀rọ̀ tí ó wà nílẹ̀. Ẹ̀tọ́ tèmi ni kí n máa satisfy ẹ lóòrèkóòrè. Even gan Ọlọ́run jẹ́ kó yé wa nínú the holy books pé we should try our best to satisfy our woman anytime. Even gan ẹ̀ṣẹ̀ ni. Mo á wò pé kí wá ló dé tí mo fẹ́ máa dá ẹ̀ṣẹ̀ sí ara mi lọ́rùn tí mo fẹ́ máa fara ní ẹ. But henceforth mo ti pinnu pé máa make sure pé mo máa satisfy ẹ. Inú ẹ̀dẹ̀ gbọ́dọ̀ máa dùn sí mi. Really? Hey, thank you, darling. That is why you're darling. Sorry. My dear, sorry bí inú wa ṣe ń dùn ní agbára Ọlọ́run wa máa dùn kalẹ̀ ni. Amen. And you know I told you that I am going to get you a very dynamic and unique gift for your birthday. Yes. So that is why I went all out today. Tí mo ṣe fẹ́ get ilé. Mo dẹ̀ mọ̀ pé it's going to enhance our sex life and make you happy always. What? Kí ni gbogbo rubbish yìí? No, this is highly ridiculous. Ṣé òun mú mi ṣeré ni? Kí ló fi mí pè náà? Ṣé bí ra sex toy wálé fún? Ó máa tètè fi mí wé rádaràda o. Ó ti fi mí pé nǹkan tó ń mú ẹ nínú ilé ìyá bí. Mo rò pé mú solution wà láàrin èmi àti ẹni. Mi mọ̀ pé o ṣì orí burúkú ló lọ wá lé fúnra ẹ láìṣe mi. Má bínú. Mo mọ̀ pé kò really wà ideal. Kò make sense kí n máa fi ọwọ́ ara mi ra sex toy wá fún ìyàwó mi. But ayé ń lọ à ń tọ̀ now. Try to understand me. At least if I cannot give you everything you want, what ẹ ṣe máa manage ilé pẹ̀lú ẹ. Make it in conjunction papọ̀ fúnra wọn now. Gbọ́nàgbọ́n kan tó ń sọ lẹ́nu tí ó dùn lẹ́nu ẹ̀. Kí ló jẹ́ ọkọ mi fún? Sọ fún mi. Kí ló fẹ́ mi fún? Ṣàlàyé fún mi now. Tó fi jẹ́ wípé ó wá wò mí sún ó mọ nǹkan tó yẹ mí, ó mọ nǹkan tó tọ́ sí mi, ó mọ̀ pé yẹ kí wọ̀ yìí kó rí rẹ bí ọkùnrin níwájú èmi obìnrin. Kó sọ rẹ di ọkọ mi gangan kó máa bẹ̀rẹ̀ sí ní kiss mi, kó máa fún mi ní gbogbo nǹkan tí mo fẹ́ ní time to time. Ìwọ wá ń fún mi ní rubbish yìí. Sọ fún mi, ṣé lè hold mi ni? Ṣé lè hug mi ni? Àbí ó lè yí mi lórí bẹ́ẹ̀, àbí ó lè ṣe mí bí mo ṣe fẹ́ fún mi? Ó wá ń sọ rubbish fún mi. Baby. Ó rí pé funny gan. Baby, kì í ṣe pé mi ò lè perform. Mo ń try best mi. Ìwọ ló kí n wà satisfied now. Ṣó fẹ́ gbọ́ mi? I need it for real. That is why I'm married. Mo ní ìdẹ ni mo ṣe ń sọ fún ẹ pé kò fún mi ní nǹkan tí mo fẹ́. O lè bá mi sọ kí n gbọ́. God, la fẹ́ ṣe gbogbo ilé ìgbà. Kí la fẹ́ fi tẹ́ ayé lọ́rùn sí? Kí lèèyàn fẹ́ fi tẹ́ ayé lọ́rùn sí? At least wàá máa manage mi àtẹlé ìpapọ̀. Ó yẹ kó do díndín ní. Wo ní ìmọ̀ nǹkan tó máa ṣe sí o, wàá bá mi gbà bẹ́ẹ̀ ni o. Ẹ wá sọ fún pé kẹtí Yorùbá nígbà lódò alẹ́ka yẹn ti máa ń kọ́ ọ̀tọ̀ ní ayé ọ̀rẹ́ ọ̀tọ̀ láyé business. Tó bá fẹ́ kó aṣọ fún àwọn ọmọ bọ́yẹn láti kó wá sí ṣọ́ọ̀bù máa fowó ránṣẹ́. Ó fún ni guy I dey tell you tó bá ti jẹ́ mi ni mo rán ìwà báyìí mọ̀ pé mi ni ó ti yẹ ọ̀rẹ́ lájọ jẹ́ síra wa and ní máa yẹ nǹkan o lè ṣe fún mi náà. wọ́n wá sí bẹ́ẹ̀ jàre. Ọ̀gbẹ́ni ìfọ̀rọ̀ padìlẹ̀ jàre. Ẹ lọ àǹtí. Ẹ káàsán. Bọ̀ ìjẹta ni mo ṣe kọ́ àwọn aṣọ wà náà gbogbo ẹ̀dẹ̀ ti rẹ́dì.
ọ̀rẹ́ ti yé mi bọ̀ èmi ò lè padà wá sínú ilé yẹn mọ́ o mi ò lè délé yẹn mọ́ ọmọ kékeré ara mi ṣì ni mi ò lè ṣe kẹ́nìkan wá fọ́rí mi sídìí ògùn wọ́n wọ́gbọ́n tí wàá dá sí báyìí kó lọ gba hòtẹ́ẹ̀ òkè tí wà lóòtẹ́ẹ̀ okay that's nice kó send address number sí mi àti room number fún mi ní 30 minutes máa kẹ́ ẹ̀ lára. Kí ló ń ayẹ lẹ́nu? Wọ́n bá iṣẹ́ fi ṣe ẹni sí wọ́n nìkan ni so ó ṣe ń tẹ̀lé woman yẹn káàkiri náà o ti jáwọ́ lẹ́yìn woman yìí guy ṣùgbọ́n bí ẹni tó ń tẹ̀lé married woman ni but tí wọ́n fi ṣíṣọ́ ẹ̀dẹ́gbẹ́ pé ẹni tí wọ́n lọ gbé sílé ẹnìkan tẹ̀lé ń ta má lè máa rí lára òun tẹ̀lé married woman o tẹ̀lé single ẹgbẹ́ guy reason na why tí wọ́n parẹ́ kékeré ni. Ọ̀gbẹ́ni leave matter for Matthias jare. Báwo ni mo ṣe ń short? Iṣẹ́ tèmi ní kí n jìn. The more mo ṣe ń jìn, the more mo ṣe ń lówó gbà. Business tí mo ń ṣe tí mi ò náwó. Àkẹ́ ló ń ṣe ẹ́? Bó ṣe ń jìn Messi sí Ronaldo Mr. Drogba àbí striker ni ẹ sórí ọlọ́mọ ẹ̀kọ́ jẹ́ pé ibi tó bá wájé ni máa bá padà sọ́run. Mi ò mọ̀ pé o mọ̀ wàásù wà tó báyìí olóògbọ́n náà ṣọ́ọ̀ṣì lọ. À ń jẹ́ lóhun bọ́ọ̀lù kan àbí wọ́n ti ṣí ẹ. Ọ̀gbẹ́ni tá a ti sọ fún mi. Ṣá jóde bí nàkí ló ṣí ẹ gan. Wá o. Pẹ̀lú mi àtìgbà tí mo ti dé ò tiẹ̀ wojú mi kàn bínú wọlé òde wá sùn bẹ́ẹ̀ dẹ̀ máa wo wọ́n kiri àgbo kan wá síbi iṣẹ́ wa ní èní gbogbo èèyàn ló ń ròyìn àgbo yẹn èmi náà bá ní kí n gbé lura ṣùgbọ́n pátìgbà tí mo ti mú báyìí mo tán full light lẹ̀ ni o láti gbà yẹn torí ẹ̀ mo yẹ tètè wálé ò béèrè pé kí ló dé tèmi gan tètè wálé lé ni torí ẹ̀ ni pé at least ìwọ tó tẹ̀ ti ń complain yẹ kí n wo iṣẹ́ àgbo. ó jọ fi mí sílẹ̀ ó rẹ̀ mí. ó rẹ̀ a má jẹ́ kó rẹ̀ a nítorí tiẹ̀ mo ṣe lọ bá wọn ra àgbo yẹn o mọ̀ pé nǹkan tí ò bá ní dose tẹ́lẹ̀ mi ò bá yàn lò bọ̀gbà tó ti di pé ó máa ṣiṣẹ́ ó máa ṣe tèmi náà dẹ̀ ti ń ríṣẹ́ ò dẹ̀ jọ náà. ìwọ tó yẹ pé bẹ́ẹ̀ bá tún gbára dúró fún ẹ̀ sìn ò ní ṣe jẹ mẹ́ta lọ ṣúkẹ́ṣúkẹ́ náà ló máa ṣe tó máa bọ́lẹ̀ ọ̀rọ̀ wa dàbí ẹni tó mú òògùn tó fi sídìí abẹ́rẹ́ ó jọ torí Ọlọ́run bí mo ṣe wà mú wa òkè o má dákún ṣòro ayé mi mẹ́ta ò lè yó mi. bó o jọ torí Ọlọ́run fún mi sílẹ̀ ṣàtìgbọ́n nǹkan tí mo sọ fún ẹ jẹ́ kí n relax ó lórí mi. omi ilẹ̀ ọ̀rọ̀ ẹ̀ ò tiẹ̀ yé mi gan mọ́ àtòrí tiẹ̀ lọ ṣe nǹkan o tún complain báwo lèèyàn ṣe fẹ́ satisfy ẹ̀ gan ó kú tirẹ̀ mi tẹ́lẹ̀ jẹ́ nsú. ó dárọ̀ bíi ti báwo o ò lè bẹ̀ mí àbí bó ti mọ̀ pé ò ní fẹ́ bẹ̀ mí ó ti mọ̀ pé mi náà ni màá padà wá bẹ̀. òun ọrùn ni ìní tuntun máa jàjà lo àgbo ó tún ń han ọrùn wọ́n ọmọkùnrin ó tún ń han ọrùn èyí tó ń ṣe yìí ò dáa. má ọrùn test àgbo yẹn lára mi tí òbí máa ṣiṣẹ́ kó lè mọ èyí tó fẹ́ rà lọ́la. ibi tán bá ti kíyàn kó dàrọ̀ èèyàn tún sọ ẹ̀ka lẹ́ńbẹ̀ mọ́ra. má bínú bó ti ṣe mẹ́wàá mọ̀ pé kò báyìí lára ọ̀tá ń le bó ṣe dúró lélẹ̀ mi gan ti fi ìlẹ̀. ọ̀gá o àṣebó ló ti rẹ̀ ẹ́. kò rẹ̀ nǹkan kan kò rẹ̀ ní ìgbà tí mo ti gbọ́rọ̀ àgbo jẹ́ àṣẹ ń ta fẹ́ ṣe. ọlọ́run dàrọ̀ ẹ̀ẹ̀kan náà léèyàn wá làgbo yẹn ń ṣiṣẹ́ o. àyẹ̀kan bíi ti báwo wàá ṣe tó ẹ̀mí wà lé mi. báwo ni jẹ́ kí n sún ẹ síwájú náà. èmi tẹ̀ ń rò bá kí n pass night bíbí. kò pass night níbo irú idea wo nìyẹn ṣó ní mission bíi ni. mission wo mo ti fẹ́ ní lẹ́yìn gbogbo fẹ́ pa mí ni. tí ẹ ló sọ yẹn o ò tí ì sọ tèmi èmi ni mo máa drop ẹ sílé.
hòtẹ́ẹ̀lì. Ìyàwó mi ṣe yọ̀bọ̀ lójú mi o. Kàtìkàtì wò nílé rẹ̀ kí ni ká pè lé báyìí àtọjọ́ yẹn ni mo ti suspect ọmọ yẹn ìpínrin ẹ̀ ò mọ́ kí ni ká pè lé báyìí ní bá máa mú ọmọ ẹ̀ ní èmi ìyá máa jẹ o èmi ìyàwó tèmi àti wọ́n jáde nínú hòtẹ́ẹ̀lì. Ẹ gbà mí o. Kí ló ṣẹlẹ̀? Kò lè fi mọ́tò gbá ni. Mi ò fi mọ́tò gbà. Mo dáná o. Àbùgbà tọ́mọ ìkó bá mi. Àbùgbà tọ́mọ ìkó bá mi. Àti ẹ̀jọ̀ bá mi gbé. Ẹ bá mi gbé jọ. Ẹ bá mi gbé ejò. Mo dáná o. Ẹ bá mi gbé ejò. Okay then. Thank you. Dàbọ̀. Ẹ má bínú Mr. Dende. Mo ní kí sáré àtẹ́sí kọ́ yẹn wà very very important. Mo believe pé gbogbo time tí mo fi wà lórí kọ́ yẹn, ẹ̀yin náà ti bá lọ́ọ̀yà yín sọ̀rọ̀ díẹ̀ àbí? Mo ti bá sọ̀rọ̀. Ṣọ́dẹ̀ fún yín assurance pé àwọn máa wà in control. Dá fún àkóbá àdàbà ìbò máa ń sanwó ẹ̀ fáwọn oníbàárà. Mo máa ń fún wọn. Kọ́lọ́ ṣàánú mi ni kọ́lọ́ má jẹ́ ìṣẹ́ wọn báyìí o. No, kò sí problem. Ṣẹ́rí case tó wà nílẹ̀ yìí kò kí ń ṣe murder case. Torí ẹ̀ mọ́mọ́ pa náà. Kọ́lọ́ má jẹ́ ká rí ogun àkóbá ni. Mo ti assure yín pé kò sí problem. Ṣé wá rí lọ́ọ̀yà yín tẹ́ bá sọ̀rọ̀ yẹn, ṣé ẹ ṣú ọ̀pọ̀ máa lè handle ẹ̀? Bó ṣe sọ Ọlọ́run á jẹ́ kó rí handle kì í ṣáàtì má ṣe wọn ní tèmi. Kọ́lọ́ ṣàánú mi ṣe ló ń léra wọn sẹ́nu mọ́tò. Ṣé ló ń léra wọn sẹ́nu? But it's okay. Ẹ má worry. Everything is under control. I can assure you that. Tí ẹ bá fi pé kò ní lè handle ẹ̀, èmi ní competent person tó lè bá yín handle ẹ̀. Bóyá kẹ́ help mi pẹ̀lẹ́ nìyẹn náà kán jọ ṣiṣẹ́ papọ̀. Ṣé mo pé yẹn máa ná yín lówó ṣá? Ṣé owó wa tó kí n lọ ṣẹ̀wọ̀n ni kó dá kí n faṣọ pínpín irúkọ ọba ẹ ṣàánú mi a máa sán náà ni. That's good. Kò sẹ́ṣẹ̀ nù ẹ̀. Wọ́n lè work hand in hand yẹn ò ní ṣe problem. Ìyàwó Mr. Dende wà tán wọn làwọn fẹ́ rí yín mọ́. Dende ìwò. Ẹ̀yin ni sà. Irọ́ ẹni kó máa lọ a máa ríra létà ẹjọ́ nítorí Ọlọ́run ẹni kó tẹ̀ kúrò sáka ní bíbá ẹjọ́ mo fọlọ́wọ́n ọba bẹ̀yìn ẹjọ́ máa. Kí ló dé? Màá máa ṣàlàyé fún yín jàre ẹni kó máa lọ mi fẹ́ rí sẹ́. Sure. Okay, you tell her wípé I will attend to her later. Okay ma. Okay. Mr. Dende. Ṣé kò sí nǹkan kan pẹ̀lú ẹ̀yin àti ìyàwó ìjà? Wù máa a máa sọ yẹn létà obìnrin ò lọ́rùn ẹ má bínú jàre kó tiẹ̀ ṣe kọ́kọ́ lọ náà. Bóyá nǹkan tẹ̀ máa ní láti explain fún mi bóyá ó lè help case wa yìí ná. Kò lè help case wa máa ẹ jẹ́ kí mi yanjú ọ̀rọ̀ ara mi àmọ́ máa. Mọ́mí ó ṣe ìyàwó mi. Ẹ ra mà. Wọ́n ló jẹ́ kí n máa mu ṣúgà o. Ẹ máa wọ̀ ẹ̀kẹ́ tó lọ máa fún yín ní àgbo jẹ̀dí kan tí mo rà sílé. Bẹ́ẹ̀ ni tẹ́lẹ̀. Kí ló wá sọ pé ó ṣe é gan-an? Ó sọ fún mi pé kéèsì ọkọ ẹ̀ sí out of control. Ó ní mọ́mí àti dáàdi wà okay. Then kí ló wá dé tó ń sunkún? Mọ́mí, ṣé mọ̀ pé àtìgbà tí incident ọmọ yẹn ti ṣẹlẹ̀ tó ti di ọ̀rọ̀ police station àtìgbà yẹn ni mi ò ti rójú ọkọ mi ńlẹ̀ mọ́. Mo kàn dédé notice pé ó bẹ̀rẹ̀ sí mú àwọn nǹkan ẹni one by one nínú ilé. Mo dẹ̀ pé to order mo ní kí ni nǹkan tó ṣẹlẹ̀? Kí ló dé kí ni mo ṣe fún ẹ? Aṣàlẹ́ṣẹ̀ kan tí mo ṣe pàtó tó pé
o lè má fẹ́ sọ fún mi. Ó ní rọ́ o. Ó ní kò sí nǹkan kan. The following day, mo kàn notice pé ó wọnú ilé, ó káwọn aṣọ ẹ̀, ó kó gbogbo àwọn nǹkan ẹ̀, ó dẹ̀ jáde ó lọ bẹ́ẹ̀. As in, to my own view, mi lè sọ pé nǹkan pàtó báyìí ló ń ṣẹlẹ̀. Mo dẹ̀ tún pè pé báwo ni kí ló dé gangan mo tún bẹ̀ ẹ́. Kò tiẹ̀ dá mi lóhùn. He just walk out on me. Mi rò kò sí nǹkan kan. Ó lè jẹ́ shock yẹn ló wà lára ẹ̀ because mo pè severally. Fóònù ẹ̀ kàn wọ voice mail ni. So, mi rò pé much wà. Mọ́mí, ẹni kí nìkan tó wá jẹ́ bambari bídíbẹ̀. Ẹ ní imagine pé nígbà tí mo tún lọ sí station, tí mo dé police station, dẹ̀yìndé láti máa sọ fún wọn bẹ́ẹ̀ pé kí wọ́n walk me out. Pé kí ni mo wá ṣe? Pé kí ni mò ń wá? Mo tún jẹ́ kó realize pé ṣé ó mọ̀ pé èmi nìyàwó ẹ̀? Pé ṣé mi ò lè wá síbí ni? Ó ní no. Ó ní kí n má dé ọ̀dọ̀ òun mọ́ láíláí. Mọ́mí ṣe wá rí báyìí pé it is getting out of hands. Because mi ò really understand mi mọ nǹkan tó ń ṣẹlẹ̀ mọ́ bí mo ṣe wà yìí. Kò fẹ́ rí ẹ̀kẹ́. Kí ló fẹ́ fà yẹn? Kò jẹ́jẹ́ bẹ́ẹ̀. Mo sure pé stress incidents yẹn ló ṣì wà lára ẹ̀. And mo dey expect ẹ pẹ̀lú mi pé kó understand ẹ jù báyìí lọ. Wo fọkàn rẹ balẹ̀. Ṣó ti gbọ́? Fọkàn rẹ balẹ̀ my dear. Kò sí ewu. Nǹkan tèmi kàn fẹ́ kó máa ṣe báyìí ni pé kó máa fàdúrà ràn lọ́wọ́. Sórí stage tẹ wà need kẹ́ bára yín jà o. Àdúrà la máa gbà tí gbogbo nǹkan tó wà nílẹ̀ àfihàn jù. Ó ló ń bá wa yanjú gbogbo ẹ̀. Má kí wọn, má dẹ̀ ronú wọn. Ṣùgbọ́n. Mọ́mí, ẹ̀yin nìkan lẹ lè bá mi pè. Kò tiẹ̀ sọ nǹkan tí mo ṣe fún in particular. Kò burú. Ìyàwó lọ́dẹ ọkọ. Àbá ìbá sọ̀rọ̀. Èmi náà tún pè dànù. Màá pè ṣó ti bọ́. Àgbo yẹn lókù tó máa lọ bá mi gẹ́ẹ̀tì báyìí torí èmi ò fẹ́ máa jẹ jẹ̀díjẹ̀dí mu. Ẹ jẹ́ kí lọ bá yín gbé wá. Once again, you are welcome to my humble abode. Thank you very much. And you have a very lovely place. Thank you. Thank you. Ọkọ àwọn ọkọ. Àtòrí mo mọ̀ pé ẹ̀yin ọlọ́pàá báyìí ọkọ yín máa ní sùúrù gan. Well, kò tí sọkọ o, kò dẹ̀ tí sọmọ. Àmọ́ mo ń bẹ Ọlọ́run wípé a ṣe méjèèjì fún mi very very soon. Ẹ tí màá rí. Má ṣe o. Ọlọ́run á gbàdúrà yín gẹ́gẹ́ bí ẹ ṣe sọ. Àmín, àmín. I've been meaning to ask you. Now tí gbogbo case tó wà nílẹ̀ tó ti die down. Mo fẹ́ mọ reason. The reason why you refused to see your wife during that case. Kí ló ṣẹlẹ̀? Àbí ẹ ti settle ni? Ẹ ṣáà fẹ́ túṣu dé sálẹ̀ kòkò. Well, first of all, I will appreciate you fún akitiyan yín nígbà tí case yẹn torí pé mo rí gbogbo gudugudu méjì àti àyà mẹ́fà tí ẹ ṣe mo dey appreciate ẹ ṣe gan. Mo dúpẹ́ lọ́wọ́ yín. Ẹ ṣe rí tí irú yín bá pọ̀ nínú ọlọ́pàá lórílẹ̀‐èdè yìí á jẹ́ pé ìlú wa ti bẹ̀rẹ̀ sí ń dà nìyẹn. Tí a ní máa gbé ẹ̀bí faláre tá a ní gbé àrè fẹ́lẹ́bí ẹ ṣe gan. Ṣe rí lórí ti ìyàwó mi ọ̀rọ̀ pọ̀ bẹ́ẹ̀. Mo meet ìyàwó mi ní one fateful day. Ẹwà ẹ̀yìn ló attract mi. Tí mo rò pé ọmọ yìí ó dá ká fi ṣàyà. Mo dé approach ẹ̀, ó dé gbà fún mi. Láàárín ọ̀sẹ̀ méjì, ó ti ń ṣe mí bí ká ti fẹ́ra wá sílé. Kí n má tàn yín, láàárín oṣù 4 àti wed. Àti bẹ̀rẹ̀ sí ń gbé nígbè lọ́kọláya. The unfortunate aspect ni pé a mọ̀ wá ara wa ká tó fẹ́ra wa rárá. Pẹ̀lú mi tí mò ń sọ̀rọ̀ yìí, she's a sex addict. Ó fẹ́ràn ìbálòpọ̀ débi pé ó fẹ́ràn ẹjọ́ oúnjẹ lọ.
tí èèyàn bá lè ṣe tó ẹ̀mẹ́wàá lẹ́ẹ̀kan ṣoṣo kò tí tẹ́ lọ́rùn. Èmi dẹ̀ rí ìwọ̀nba tí n bá lè ṣe òun ni màá ṣe fún. Ẹ̀yìn ìgbà yẹn mo bẹ̀ ẹ́ títí fúnra mi ni mo jáde lọ́jọ́ kan tí mo lọ ra sex toy wá fún ipe kó tiẹ̀ tún lò papọ̀ bóyá a lè tẹ́ lọ́rùn. Irọ́ ni, kò tẹ́ lọ́rùn náà ni. At the end of the day ṣe ni ìyàwó mi bẹ̀rẹ̀ sí yán àlè. Àwọn àlè yíyàn tó ń tini lójú pẹ̀lú security man èyí tí mo ká kòrókòró báyìí òun àti dry cleaner ó wà lára ohun tó sún mi dé àgọ́ ọlọ́pàá gan. Àmọ́ mo ti dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tọ́lọ́run ti yà mí yéṣu. Ọ̀rọ̀ ìfẹ́ ṣá ibi téèyàn bá fojú sí ń gbà mí ọ̀nà kí ń gbàbẹ̀. Gbogbo ayé lérò wípé David ni mo máa fẹ́. Mo forí ṣe mo fọrùn ṣe fún David. Kódà owó ara mi báyìí ni mo fi rán David lọ sí ìlú. Hello David, kí ló dé, kí ni mo ṣe fún ẹ? Kí lẹ̀ṣẹ̀ mi? Ó pè mí láti jọjọ́ yìí. Mo tún wá ń pè ẹ́ nìyẹn, o refuse láti pick calls mi. O tún wá return calls mi padà, kí ló dé? What is wrong with you? Why are you doing this to me? Kí ló dé, kí ni mo ṣe fún ẹ? Àti wípé gan pàpà ìgbà wo ló bẹ̀rẹ̀ gbogbo pálapàla yìí? Tell me. Kí ló ṣẹlẹ̀? Hello? Hello? Desire! 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 David dé ìlú òyìnbó táì dé ìlú òyìnbó. David lọ marry ni. In fact, ìyàwó tí David fẹ́ gangan ló pè mí níjọ́ náà lọ́hùn. Tó ní kí n fọkàn sílẹ̀ fóun o, kí n má pọkàn mọ́ o, ìgbà o, àwo o. In fact, mo fẹ́ lè jáwèrè. Ọlọ́run ọba ni ò jẹ́ kí n kú. Ọlọ́run ọba báyìí. I feel your pain. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tí ó jù báyìí lọ. Ẹ pẹ̀lẹ́. Sorry. Hello? Mommy. Ẹ káàsán. Mo jáde ni. Ẹ fẹ́ rí mi. Ṣé lórí àìrọ̀ o, ẹ má bá mi sọ̀rọ̀ ẹ̀. Mo fọlọ́run bẹ̀ yín, ẹ má bá mi. Ẹ ṣáà jẹ́ kó má bá tiẹ̀ lọ. Mo fọlọ́run ọba bẹ̀ yín. Ẹ má worry, má yọjú sí yín, má yọjú sí yín. Mo ti gbọ́, kí ó dàbọ̀. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run. Kò séyàn tó pé o. There is absolutely no perfect marriage. Although adultery is the height of it. Àmọ́ tó bá ti realize mistake ẹ̀, tó dẹ̀ ti make promise wípé irú ẹ̀ ò tún ní ṣẹlẹ̀ mọ́, ẹ dáríjì kẹ́ fà mọ́ra, kẹ́ máa bá fẹ̀yìn lọ. Ẹ wo sister, kò sí bí a ṣe máa ṣe ibolo pẹ̀lú mi tí ò ní rùn gbẹ. Mo mẹni tí mo fẹ́. Ṣẹ̀rí wọ́n ní tí èèyàn bá ti pẹ́ nínú òwò àlè ṣíṣe tí ò bá parẹ́ apá ọkọ. Ọlọ́run ti yà mí yé èṣù, ẹ jẹ́ kó má bá tiẹ̀ lọ. Ẹ ṣeun. So báwo wá lọ̀rọ̀ ṣẹ̀yìn yìí? Báwo lẹ ń cope? À ń cope náà ni. Bọ́tẹ̀ o pẹ̀lú mi onínàbí aṣẹ́wó àpò ẹjọ́ bọ́ síta pẹ̀lú mi. Orí kan aṣẹ́wó orí ó yẹ kún gbogbo ẹ̀ aṣẹ́wó.
rádaràda oníjàtijàti aṣẹ́wó. Mákulẹ̀ òṣì fún mi mákulẹ̀ òṣì fún mi bí irú yín ṣe máa ń ṣe nìyẹn mákulẹ̀ fún mi afẹ́fẹ́ ti fẹ́ ti ṣí fúrọ̀ yín gbogbo ń tẹ́ ṣe nípa mọ́ láti rí. Tẹ́mi bá wọ́n mọ̀ pé classless girl báyìí ni wọ́n ẹ̀mí ọwọ́ kó owó gidi màá wọ́n tẹ̀lé ọmọ mi lọ dáná wọ́n wá fẹ́ ní ṣùlọ́kà ìwọ. Mo mi ẹ má pariwo. Tí bá tún gbọ́ kíní kankan lẹ́nu ẹ̀ ọ̀rọ̀ wọn náà lẹ́nu ìyá jẹ́. Ọ̀rọ̀ mú mi ni. Pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ẹ́pẹ́ẹ́nu òṣì ẹ mọ́ tó bá tún sọ anything idiot aṣẹ́wó ó wà lẹ́yà ó yá ó wà lẹ́tà ó tà ó ṣe abiyamọ ó tún ṣọ́ọ̀ṣì kiri kí ni ìwúrò ẹ̀ náà nínú ilé. Now listen to me and listen real good torí irú yín tẹ́ ẹ̀ bá fara yín ẹ máa ń pa ọkọ ni èmi ò lè jẹ́ kó pè mí lọ́mọ. So I'm giving you 24 hours. Kó park àtẹ̀tó fúyẹ́ àtẹ̀tó wúwo jáde kúrò nínú ilé ọmọ mi. Àìjẹ́ bẹ́ẹ̀ tí n bá padà débí after 24 hours tí n bá bá ẹ gbàdúgbàdú gbowó àgbàdo lọ́wọ́ ẹ. Mi ẹjọ́ torí tọ́lọ́ ayọ̀ ní fi iṣẹ́ sí ẹ ṣàlù fún mi ẹjọ́ torí ọlọ́ wọ́n parọ́ mọ́ mi ni èmi sí dry cleaner irọ́ ni eléyìí èṣù rẹ o bẹ́ṣù ṣe ń bẹ̀rẹ̀ ojú báyìí lọ mọ́ mi ẹjọ́ torí tọ́lọ́ o mọ́ mi ẹjọ́. Idiot! Get off! Sorry, mo yẹ sọ fún ẹ 24 hours ni mo sọ 24. Mọ́mí ewu tún ni gbogbo eléyìí báyìí Ọlọ́run kí ni gbogbo eléyìí torí Ọlọ́run ẹ kí ló máa ń ṣọkùnrin tó pé kòkòrò ó fi bu ẹnu rí àti kó máa tọjọ́ bí ẹyẹ ìbáka abirú wèrè ọkọ wo lolúwẹ̀ wá fẹ́ ló fẹ́ yàn sílé yìí wọ́n ti ẹ̀ bóyá láṣìírí bó ti ẹ̀ jẹ́ pé díẹ̀. Ìyàwó yẹn ló dé mi dúró sí ìbàlá látàárọ̀. Mo ti wá gbé aago ẹ̀ títí ó gbé ó dẹ̀ mọ̀ pé mò ń jáde. Jọ nítorí Ọlọ́run ọ̀rẹ́ mi mo fọlọ́run bẹ̀ má bínú sí mi wo níṣe ni mo gbàgbé fóònù mi sínú mọ́tò. Akọ̀bọ́ta ní mọ́tò ti wá gba tí máa fi padà dé ni mo rí miss calls ẹ̀. Yé mo wá bẹ̀rẹ̀ sí pé ẹ padà unfortunately network ò jẹ́ kó lọ. Má bínú. Ọkọ rẹ wá. Ó tiẹ̀ ní bínú ni èmi ni mo dìlé ẹ̀jọ̀ tí yóò fi pẹ́ ìjọ ń tura lọ́mọ. Ó dá o. Wọ́n dèsè èmi ń jáde mo ṣáà ti sọ fún ẹ tẹ́lẹ̀. Ṣé o bínú ni? Bínú báwo mo sọ fún ẹ náà pé mò ń jáde ìwọ ló ń dá mi dúró ẹni tí lọ láti nǹkan. Ṣé o máa bínú? Mi ní pẹ́ mi ní pẹ́. Ṣé o ṣe padà wá? All right. Take care. All right, don't play. Take care. Bye. Bye. I bless the day I met you. Sórí ọjọ́ yẹn ọjọ́ ayọ̀ ló jẹ́ nú ayé mi ọjọ́ tí mi ò dẹ̀ ní gbàgbé títí láéláé ni. Àṣeyẹ òwú lọ́lọ́run bá o. Bẹ́ẹ̀ni. Nígbà míì a ṣe nǹkan tó dùn yàn kó bá lè ṣe tó máa dùn mọ́yàn nú lọ́la. So nítorí kémi àti ẹ lè pàdé ní incident yẹn fi ṣẹlẹ̀ sí mi. Nevertheless kí Ọlọ́run bá mi foríjì ọmọ yẹn níbikíbi tó bá wà. Àmín. Kó dẹ̀ bá mi rọ àwọn òbí ẹ̀ kó bá mi rọ wọn lọ́kàn. Àmín. Báwo ló yẹ máa ń sọ náà wípé ẹ̀dẹ́ lọ́rọ̀ Ọlọ́run ọba. Bẹ́ẹ̀ni. Ó yé Ọlọ́run ṣá. Bẹ́ẹ̀ni. I love you so much. I love you so much. And I want to tell you that I will always love you. And there's nothing on earth that will come in between us. Amen. Mo ń fi àsìkò ìṣèlérí fún ẹ pé I will support you in anything you want to do in life. Same here, honey. And thanks for loving me. Close your eyes. Yeah, ọ̀rẹ́ náà là ń kánjú bọ̀ bàbá ṣé ká tún jáde ni. Mo ní ká tún lọ. Mo fẹ́ gbé ẹ jáde. No, jẹ́ ká jókòó sílé. Àǹtí, ọmọ àti mi, wọ́n ti ń bọ̀. Láti ọ̀dọ̀ barista kẹ́yìn lọ́yọ̀ ọkọ yín. Any letter?
ẹ máa sign. Thank you very much. Ẹ ṣé mi. Divorce letter. Àbíṣọ́ ká mi ni. Wọ́n ká mi náà. Irú rubbish wo lè bá ìpínlẹ̀? Abirú wàhálà wo làwọn arábí tún kó mi sí? Tó bá ṣe ń pa náà kan báyìí lọ́tún mo máa kó náà mi. God. Morning, sir. Inspector this have a seat. Thank you, sir. Olufere mi. Yes, sir. Nǹkan tí mo fẹ́ rí yín fún ni wípé I want to resign. Inspector Desire, tó dẹ̀ kí n ṣe àjèjì organization yìí. You want to resign from the police force just like that? No, bẹ́ẹ̀ kọ́. Ìwọ náà mọ̀ pé procedure wà tí wọ́n bá fẹ́ ṣe nǹkan ẹ̀. You know, and I'm not involved in any way. I've made up my mind, sir. But, my dear, if I may ask, kí ni reason kí ló fẹ́ resign fún? Iṣẹ́ tó jẹ́ pé prospect ẹ̀ ó dá gan ni ká máa sọ nǹkan mi, ó dá gidi. Kí ló fẹ́ resign fún? Health issue ni, sir. Oh, health. Yes. I think you have a point there. But then, bó ṣe máa tó ọ̀rọ̀ ẹ̀. May God see you through. Amen. Resignation letter mi lówó yẹn. Why? Kí ló dé? Kí ló ṣẹlẹ̀? Àti pé kí ló ṣe fún ẹ bẹ́ẹ̀? Wo, ọ̀rẹ́ mi. Ìwọ náà mọ bí ọ̀rọ̀ ọkọ àfẹ́sọ́nà mi, David, ó mọ bó ṣe rí. Ó mọ̀ wípé láàrin èmi àti ẹ̀, mi ò ní time fún bọ̀bọ̀ yẹn tó. And kí má purọ́ fún ẹ, ẹ̀rù ń bà mí. Mo fẹ́ ní enough time fún Dẹ́yìndé. Torí mi ò fẹ́ kí nǹkan tó ṣẹlẹ̀ sí mi àti David kó tún repeat rẹ̀. Desire, títorí ẹ̀ ló fi fẹ́ fi ṣe sílẹ̀. Jẹ́ kí mi advice ẹ. Wo, ọ̀rẹ́ mi, ó ti máa ń tètè gbé ọ̀rọ̀ ọkùnrin sójú jù. In fact, ó máa ń gbé ọ̀rọ̀ ọkùnrin sọ́kàn. Ṣé kí n má tàn ẹ́? Ó tún máa ń rò sórí. Sọ fún mi, ọkùnrin tó ṣe pàdé ló fẹ́ torí ẹ̀ fi ṣẹ́ sílẹ̀. Ẹ̀rù ló ń bà mí. Gbogbo wa la mọ̀ pé David good digger ni. Ó dẹ̀ ti bá títí ẹ lọ nìyẹn. Ọlọ́run ti ti kúrò nínú ayé ẹ̀. Má ti torí ọkùnrin eléyìí fi ṣẹ́ sílẹ̀ tó bá nífẹ̀ẹ́ tó nífẹ̀ẹ́ dájúdájú ó máa dúró tì ẹ́ ó dẹ̀ máa fún ẹ ní support lórí iṣẹ́ ẹ̀. Gbogbo nǹkan tó bá dẹ̀ ṣe ló máa tẹ́ lọ́rùn. So why tó fẹ́ fi ṣẹ́ sílẹ̀? Sọ fún mi. Màá padà lọ sọ́fíìsì. Màá jẹ́ kí ọ̀gá mi mọ̀ wípé mo ti change mind mi. Torí nígbà tí mo sọ fáwọn náà pé mo fẹ́ resign, inú wọn ò dùn at all. Better. Tómilọ́lá, you are a good friend. Ó ṣé gan ni mo dúpẹ́ lọ́wọ́ ẹ. A friend in need, they say, is a friend indeed. Ó máa ń dúró tì mí ní gbogbo ìgbà ni. Mo rántí ìgbà tí mo sick yẹn.
bó ṣe dúró tì mí náà rèé. I appreciate you a lot. Ọlọ́run ọba á lè máa bá mi dúró tiẹ̀ kò ní fìwọ náà sílẹ̀. Àmín. Ó ṣe gan ni. Máa gbọ́ Desire jọ sọ fún mi what's her friend for? Desire èmi náà tún wẹ̀yìn wọ́n rántí gbogbo àdúró tiẹ̀ nínú ayé mi àbí èmi náà kọ̀ lélẹ̀ ọpẹ́lọpẹ́ Ọlọ́run ọpẹ́lọpẹ́ ẹ̀ lára mi so àjọwọ́ fúnra wa náà ni Ọlọ́run ṣáà máa pa náà fẹ́ wa. Àmín. Kó dẹ̀ máa yà wá dá. Dẹ̀dẹ̀ ọkọ mi arọ́bà má fẹ́ kó gba ẹ̀bẹ̀ pẹ̀lú mi kó forgive ẹ̀. Ìwọ náà mọ̀ pé látijọ́ tí ó ti ṣàṣemáṣe yẹn ni mo ti lé síta torí pé èmi ò fara mọ́ àìdá torí wípé nǹkan tí ò dáa láyé yìí àìdá náà ń pè. Ojú kan dẹ̀ làdá ní tó bá ti di méjì ó dìdà èmi ò dẹ̀ lè jẹ́ kó pa èmi lọ́mọ. Ṣùgbọ́n after tí mo lé jáde ṣé ló bẹ̀rẹ̀ sí ní pààrà lé mi tó ń ṣìpẹ̀ fún mi tó ń bẹ̀bẹ̀ ó dẹ̀ ṣe ọ̀pọ̀lọpọ̀ àlàyé fún mi. Ilé náà ló jẹ́ kí n ní kó tẹ̀lé mi ká lọ wá sọ́dọ̀ ẹ̀ kí n wá ṣìpẹ̀ fún. Ṣùgbọ́n tá bá ní kádìjú kéèyàn burúkú lọ ìgbà wo la fẹ́ rẹ̀ èèyàn tó dáa? Èèyàn tó dáa náà tó kọjá. Mi ìdẹ̀ ní fẹ́ kó kọ̀rọ̀ sí mi lẹ́nu ọmọ ò ní kọ̀rọ̀ sí ìwọ náà lẹ́nu. Ẹ wò ẹ ṣe gan mọ́ mi a máa rí yín bá. Àmín. Ẹ máa pẹ́ fún wa. Àmín. Ṣé rí mo gbọ́ nǹkan tẹ́ sọ kò dẹ̀ possible kí n kọ̀rọ̀ sí yín lẹ́nu tí n bá dẹ̀ ṣe bẹ́ẹ̀ tí mo ní mi ò ní gbọ́ àbí mo fẹ́ kọ̀rọ̀ sí yín lẹ́nu ó ṣeé ṣe kọ́ mọ́ kọ̀rọ̀ sáwà náà lẹ́nu. Ẹ kọ́kọ́ ní kó jókòó náà. Ó dà pẹ̀lú mi jókòó. Wọ́n ní kó jókòó. Ẹ wo mọ́ mi bó ṣe wà yìí ti dáríjì. Ó ṣe ọkọ mi. Ó ti tán nù pátápátá. Àmọ́ ọ̀rọ̀ yẹn ó kù díẹ̀ síbi kan. Ṣé rí mistake tí àwa méjèèjì kọ́kọ́ ṣe gangan òun ni pé a mọ̀ wá ara wa dáadáa ká tó gbéra wa wọlé. Ṣé rí tí ọkùnrin àti obìnrin bá máa fẹ́ra wọn ó yẹ kán cut dáadáa kán fi ìgbà yẹn wo kí ni ìwà ẹ̀ tí ò ní bá mi lára mu èwo ni mo fẹ́ adapt nínú ìwà ẹ̀ tó máa fi bá n tí ó èmi lè gbà tó bá yá tá bá ti ń tẹ̀léra wa a máa rí pa ìwà eléyìí o mi ò fẹ́ o títọ̀ wọn mi ò lè gbà o ṣùgbọ́n àdúró dìgbà yẹn a fi gbogbo ẹ̀ sórí love n tó wà lẹ́yìn love ó pọ̀ gan-an ó pọ̀ débi pé tó bá padà yá a máa bẹ̀rẹ̀ sí ráwọn àríṣà ara wa àwa nílé ara wa nílé gbà mọ́ tí ẹ wà ní ọ̀rọ̀ yìí tí tèmi náà wà ní ọ̀rọ̀ yìí ká láti mọ ìwà ara wa dáadáa ni ó ṣeé ṣe kó ti sọ fún mi bẹ́ẹ̀ pé òun ò nílé kóòpù pẹ̀lú oníṣùkẹ̀ṣùkẹ̀ yìí o èmi náà dẹ̀ ti wò pé onígbẹ̀mígbẹ̀mí iná o èmi náà ò nílé kóòpù pẹ̀lú ẹ o but at the same time àti fẹ́ra wa nìyẹn. Màámi ẹ̀yin gan kú mọ̀ pé látìgbà tẹ́ ti bí mi èmi ò kí ń jẹ nǹkan tó lè jọ gẹ̀dẹ̀ lọ n tó bá ní ṣe pẹ̀lú police station mi ò fẹ́ gbọ́ kí mọ́tò èèyàn gan bá brush ara wọn lẹ́gbẹ̀ẹ́ tó bá ń de mo dey carry ourselves go police station mi ò bá yàn ṣe máa yàn dá onítọ̀hún kan máa lọ ohun yìí ló gbé mi dé police station nítorí ọjọ́ tí mo ká òun àti dry cleaner mi. Hotel. Ìyàwó mi dé ọba. Iná jó mi o. Can you imagine that? Can you imagine that? Ẹ wo bí tá a súnra wa dé. Ẹ wá wo bí tí ọ̀rọ̀ kù sí báyìí sìn. Ibẹ̀ gangan ni kọ́kọ́rọ́ tó bẹ̀yìn ajá jẹ́ wà o. Lẹ́yìn ọ̀rọ̀ yẹn èmi ti pàdé ọmọbìnrin kan tó jẹ́ pé
ìwà èmi àti ẹ̀ ó bára mu. Libido wa ó equal, kò ń ṣe pé kan ga jù kan lọ. Kì í ṣe pé n tí èmi ò fẹ́ ó fẹ́ ṣe àbí n tèmi tóun ò lè gbà èmi fẹ́ gbé lọ fún. No, kò sí yẹn bẹ́ẹ̀. So kò sí nǹkan tá a máa ṣe sọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí o. Torí bó ṣe wà yìí mo ti send divorce letter fún, ó dẹ̀ sign ẹ̀, ó tọwọ́ bọ̀wé. Àbí nígbà tí wọ́n gbé wá fún ẹ ṣójọ check ni. No, ó rí ó ká. Ní mọ nǹkan tí mo lè ṣe sí yẹn mọ́. Mi ṣe tún gbọ́ nǹkan mi tó tún sọ báyìí. Mo dáràn. Ọ̀rọ̀ ló ti gbọ́ tọkọ ẹ sọ sílẹ̀ yìí o. Ó lóun ti rẹ́ lómi tó ń fẹ́fẹ́, ìyẹn ni. Ó ló ti sign divorce letter, ìyẹn èjì. So èmi ò rò pé pàbóró mọ́. Irọ́ wo mi ní láì kí ìyàwó mi rí ẹ. Ẹ wò, eléyìí ti kọ́ ẹ̀yin méjèèjì náà lọ́gbọ́n ni. Èmi kọ́ gan. Pé tí ọ̀dọ́mọkùnrin àti ọ̀dọ́mọbìnrin méjì tí wọ́n bá ń yanra wọn ní ọ̀rẹ́, wọ́n fẹ́ fẹ́ra wọn, wọ́n gbọ́dọ̀ study ara wọn dáadáa kó rí pé wà compatible. Compatibility matters most in any relationship. Exactly. So ibi tọ́rọ̀ dé dúró yìí kò sí nǹkan tá a lè ṣe sí ọ̀rọ̀. Omi kò tẹ̀ sí lè ṣe wà. Ẹ bá mi bẹ̀ ẹ bá mi bá sọ̀rọ̀ mọ́ mi ẹjọ́ torí Ọlọ́run. So àdúrà lèmi máa gbà fún ẹ pẹ̀lú mi pé kọ́lọ́run kó ṣe ọkọ aláyọ̀ tiẹ̀ fún ẹ. Ọmọ mi lòun ti rí ìyàwó mi. Mi ìbọn kí bó ṣe máa rí lélẹ̀ ìbọn mi ẹwẹ́ jẹ́ kí n sòótọ́ fún yín. Ṣé rí first fiancé mi? Òun ló kó mi sí gbogbo àdánwò jagbajagba yìí o. Ní tilẹ̀ ń tọ́ lọ́hùn. Ṣé rí mi tẹ̀ ń wò yìí? Gbogbo nǹkan tó ní mò ń ṣe mi mọ̀ ṣe. Àmọ́ ṣé rí fiancé mi yẹn tó bá sọ fún mi pé ìyá tí mo sọ wípé mi ò ráyè. Kò ní jọ bí kó fún mi lẹ́sẹ̀. Kò ní jọ bí kó lù mí kó wọ́ mi. Kò ní jọ bí kó ṣe mí bọ̀ ṣákáṣáká. Àfi kí ṣáà mi sọ pé mo ṣáà ṣe nǹkan tó fẹ́ ní dandan ni. Èmi náà kì í ṣe ọmọ bẹ́ẹ̀, ẹ bá mi bẹ̀. Ṣé wàá rí bí mo ṣe wà yìí o? Ìgbà yẹn tó mọ̀ mí ìgbà yẹn nìyẹn o, kì í ṣèsìn mọ́. Ṣé rí nísìnyí báyìí gbogbo àwọn wà pálapàla yìí ó ti bá ìgbà yẹn lọ, ẹ bá mi bẹ̀ torí Ọlọ́run. Ṣorí ńgbà tó máa sọ̀rọ̀ sí o ti yanjú ẹ̀ ẹni tó kọ́kọ́ mọ̀ kíní yẹn ti bára mu lọ wá everything is going to be okay. Máa jáde sí mọ́ gbogbo ẹ̀sìn gbogbo nǹkan tó bá ti sọ pé kò lè bọ́ sí. Mọ́mí ṣe máa wo mí níran ni mọ́mí ẹ̀dẹ̀ ẹjọ́. My hands are tied. Ó ti sign divorce letter. Ẹ gbọ́ kí láti máa ṣayé yìí sí, ṣé mo jẹ̀bi ni? Ìyàwó oníṣìná ọkọ ilé òtó àwíwíwí olóògbọ́n afọ̀fọ̀fọ̀